وسلم على سيدنا محمد صلاة تعبي بها علي البلاد والزناتي وتنكي بها قلبي من جميع ظلماتي وتغامني بها بليات بلغتي يا رب العالمين اللهم صل وسلم على سيدنا محمد صلاة تعبي بها علي البلاد وتنكي بها قلبي من جميع ظلمات فسيح مليك ليس ينطق عن هوى النبي محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم بل الوحي والتنزيل وحي سماء عليكم بيبل الله لليبن واثقا صلى الله عليه وسلم فناجو يناوي الذكر ناجى شفاء صلى الله عليه وسلم وإن قلت هذا الورد ناجو محمد وإن قلت هذا الورد ناجى محمد أقول نعم وردي لنيل صفاء النبي محمد صلى الله عليه وسلم فما الورد إلا ذكر لله وحده تصلي على المختار خير وراء صلى الله عليه وسلم فما فيه ذكر شيء أو ذكر غيره فوردي لداهل عبدي أين دواي النبي محمد صلى الله عليه وسلم. Yes. رويدكم o ní ẹ fi mí lẹ́yìn tẹ́mi ó máa ṣe nù. لا تنكروا أنجالتي ọ̀rọ̀ àṣàlátù òfogún ìwọ lọ lé sí èmi ó ṣe ń tèmi. لبغي وأدوان وعين جفائي النبي محمد máa lọ bí tí wọ́n bá fẹ́ lọ fi mí lẹ́pàá nàbí dámidá. أقد بلغ الهادي وأدى أمانة gbogbo ntọ́lọ̀ ni ó kó wa ló kú lọ́dọ̀ mi ṣé kí n má mọ orí sùn ni. هذا أذوى لهادون شوبا دجاي kí ló dé tí gbogbo yín dà á pọ̀ tẹ́ ẹ fẹ́ ṣẹ̀tọ́ fà nẹ́bí máa ẹ jẹ́ àpéwọ̀ rẹ̀ fún. وعلى مقاداته بقفو نبينا لتكفوا الذي يكفوه دون مراء dispatch rider tó wá jíṣẹ́ sí bọ́ fún lówó ànábì ò gbowó ìwọ́sà kí n tiẹ̀ náà. سواء جليل ọwọ́ sà nẹ́bí ni dispatch أو rider. أكير فما له messenger lásán kọ́lá nẹ́bí. سوى بقره دارا صفا مسايا النبي ẹni محمد tó lọ́ọ́ ránṣẹ́ tó tún wá pọ́n lé tí wọ́n máa ń pani tí wọ́n ránṣẹ́ lé. يا رب جبريل الأمين فثبته ọba tó ní bọ̀ àdáyíká jìbìrì la ẹ bá ń sàkíyà nẹ́bí dáadáa. فثبته ẹ máa jẹ́ kí n bá ẹsẹ̀ máa rin lẹ̀. على سنة الهادي قلوب أولئك gbogbo tá nẹ́bí bá ṣe ni ajé máa rí ṣe tí ò bá ṣe má jẹ́ rí ṣe ọlọ́run. ولا يبتلينا الله بالزيغ والهوى àníṣe rárá gbogbo tí ó lè ba ayé jẹ́ àtọ̀run ọlọ́run má jẹ́ adé bẹ́ẹ̀. نعيش على البيدان يوم اللقاء tálíkì yá mọ̀ èdè èmi àtànẹ́bí àjọ máa ṣe fàájì àjọ máa lọ ni. فلا يكن كشر الدين حظ محبنا àníṣe ìgbọ̀nsá nìkan tá a lè gbé tó lè tó ànábì níwájú wa. بل اللب لب لب ما دوطاي tí ń jẹ́ ọ̀gá orin láyé òun náà ni kéèyàn ó fa ànábì sáàyè rẹ̀. سراتيف وانا وكيت لهبي àdébọ́ bá ti dàrú tán èmi máa lọ bá ànábì ní pé kí lẹ fẹ́ ṣe sọ̀rọ̀ ní. أمير سياك والغرام بلاي a lọ sọ fún ànábì ni a ní dọ́là mà ti wọ́n ànábì dọ́là wọ́n. وكل ولولا òun kálukú ló ní tọ́lọ̀ fi ṣàdẹ́wò fún. وبرهام مبتلى ìṣòro ti bàrà àmà tí ẹlòmíì obìnrin ní ìṣòro ti tiẹ̀. يا مدى خير الناس عين بهاء النبي محمد obìnrin tó fẹ́ràn sí bọ́ọ̀ ra káàdì fún ọ fún ní gbogbo tó fẹ́ ànábì lèmi wá ní. ومن أسد جاروا علي وإنني ànábì ló wí ní àti mi kò wá bírèkì àti náà مبرز أكواني أوانا سبا ìgbà tí محمد fẹ́ràn mi lọ́ọ́ bá a báyìí ànábì ti ṣe ẹ̀yọ̀ bọ́ ànábì torí ọlọ́. وقد تم فتي عند مادي وقد عنت lọ́jọ́ tí n ti dọ́dọ̀ ànábì náà ti gbéjọba lé mi lọ́wọ́. جميع رجال الغيب تاتا كداي ṣé o ní gbogbo àwọn tọ́lọ́hún ránṣẹ́ ìmí náà wá bẹ̀rẹ̀ sí ní rán wọn ṣẹ́ torí ànábì. فما كتبوا في الشرق والغرب فدفدا àwọn èèyàn ṣòro في mọ̀ الشرق فدفدا àwọn èèyàn ṣòro في pọ̀ tó الشرق àwọn èèyàn ṣòro فدفدا paláṣẹ. إلى مكة àwọn èèyàn ṣòro إلا لشمه زازاي bí ìwà sí ànábì tán rí lára wa gbogbo ẹ̀ ni wọ́n máa dàrú ni ànábì o. ولملا wánu náà tó ti wọnú bẹ̀ báyìí. عين اليوم عين محمد àníṣe lónìí ó ní عين محمد ṣé o ló sọ bẹ́ẹ̀ ó ní ojú. عين محمد ṣé Ibrahima ló sọ bẹ́ẹ̀ ó lójú. عين محمد olójú tèmi ti dojú. عين محمد ó ní ojú mi ti dojú. عين محمد ṣé Ibrahima ló sọ bẹ́ẹ̀ yẹ́sì. عين محمد ṣé o ló sọ bẹ́ẹ̀ olójú mi ti dojú àti. سراسر في
هيكلي وأرواح محمد anabi وأهل زماني ṣé o ló sọ bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn tó bá bá mi. كل فزراقها ṣé o ní gbogbo ẹni tó bá mi wọ́n dé yẹn. سوى ما قال ناجي أسيرا والنبي محمد àfẹnẹ tó bá lóhùn ọ̀nà ẹni ojú ọ̀nà tèmi rìn yìí náà ni ṣé Ibrahim ló sọ bẹ́ẹ̀. وما قلت شتيا ودعوى أريد ẹni tí mo sọ yìí kì í sọsọkúsọ ẹni bá bá mi lò gbà yóò jèrè. وهبت جميع الفائزين ولا النبي محمد wọ́n lé anabi fẹ́mi fún atítí èmi náà wá dẹni tẹ́ tó ń fún yàn. وبي يرفع الجور العظيم وإنه بفيدي ينال الدين رفوع لواء النبي محمد. ṣé o ní Senegal bẹ lóko ẹrú Faransé kí n tó dé nígbà tí mo dé wọn bọ́kù mbẹ. ومن شاء níbi tá a bá a dé báyìí ẹni tó bá wù wá ẹni tó bá wù kó wá bá wa. وفاتي ẹni tó bá wù kó wá bá wa kó tẹ̀lé wa ká lọ ká. ومن شاءنا وكالي شكا النبي محمد. sallallahu alaihi wasallam ẹni tó bá sì ní kò kan òun àdáwọ́ náà láàmú má dọ́dọ̀ wa. ومن رام اتفاق لنور إلهنا òní lónìí ìmọ̀dìmọ́lẹ̀ ọlọ́run ẹni bá fẹ́ pa iná náà. الله أن يطفئه رغم إذا النبي محمد. ọlọ́run sọ ni yóò sọ ni pẹtrol tọ́lọ́run fi kó náà ògo náà tí ó máa kù sí ni ṣé o sọ bẹ́ẹ̀. سأريكم بالماء ضلال أنوفا ṣé o sọ pé màá wẹ̀ ní mo tún lè fàṣà látò jagun tí màá sì. يرى الشرك والتفلي فعلى كلا ṣé o ní gbogbo bá dé ọ̀rọ̀ pé kí mi ò lọ sáyérì sí kọ́ màá sa àṣà látò. أتت الذي قد أسسه وإنني ara ẹ lọ kó jagun tá a máa ṣàfisẹ́rì sí. بسر المكفى لا يهد بنائي màá sálù àlá máa bẹ̀rẹ̀ àṣà látò màá sì fẹ̀yìn ọ̀tá kẹlẹ̀. سيوسم هذا الجمع أقوى وإنني ewu ni bó bá ti yóò wò ká pọ̀ tó àṣà látò lèmi ó sàṣì wọn. سيوسم هذا الجمع أقوى وإنني ọ̀rọ̀ wọn ò ní ní tàbátì àdàkùn ní ní alámdára kẹfà lọ́dọ̀ tèmi. يولون أدبارا رقابا إما النبي محمد Ànábì o àwọn tẹ ẹjọ jagun bá dàrí ìjọ sí ẹran wọn afẹ lọ. يسلمون دوما للخديم وإنه ọba fẹ́ràn Ànábì wọn ò fẹ́ dọwọ́ bù ọ lérí ni àmọ́ Ànábì mi ò ní. تدرس بالمختار قبل رمائي ṣé olólójú ó ní tójú mi rí kèmí náà tó dókè báyìí. أيخشى على جار الأمين خديمه Ànábì ò lè jọ. أكابد أبناء لآل بغى ṣé o ló sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá ti wá nǹkan pátá sáà máa sọ̀sọ̀ lára. وقد زخرف الأكوام مكرا بددوة ṣé o ní àwọn èèyàn á ti kúrọ́ mọ́ wa wọ́n pè wá ní ìta jẹ́. وأتاك توبا قصد دفع بها wọ́n sọ wá ló kọ́ tá à jẹ́. الله 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 طواف ببيته ṣé o ní rárá pé n bá ti lásà lásù màá sí àyè màá sì délé ọlọ́run. بما كتا يوم الفتح وكتا دعاء ṣé o ní lọ́jọ́ tá Ànábì fẹ́ wọ Mẹ́kà ó wọ bẹ̀ padà má ṣe lè jáde. وهل منه نشر الديانات دائما ṣé o ní má ṣe gbógun tó sáré Ànábì dádúró ní pé kúmọ̀. بكل بلاد الله طول بقاء ṣé o ní gbogbo omi tọ́lọ́ máa dá yẹn sí wọn gbóko èmi. صلاة ó sì rí bẹ́ẹ̀. وتسليم sóògùn náà náà tó ṣe ń sànìkà. صلاة ṣé oògùn náà náà ṣe. وتسليم ṣé agbọ́rò náà náà ń ṣe dé. صلاة وتسليم عليه بقدره irú àwọ̀rò wo lè yóò ṣe tí wọ́n máa fa dúró owó yẹn lọ́ọ́ kí lọ́wọ́. وآلي وأصحابي وآلي ولا báyìí náà láti bọ̀ tán àwọn aláwòrò tilẹ̀. الله 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 ẹjájọwí. Muhammadu gbogbo àwọn tá a dókè pátápátá á so mímọ́ wọn ni. takakawo mala
ولم يكذب بربها ẹni bá mọ ọlọ́run tó bá rí mi Ibrahim yóò rí pọ́lọ́run wà lára. وجوا بالفيافي ṣéwù ní ká máa rìn káàkiri torí ànábì. بالمعارف لم ترى gbogbo omi tí n bá fẹ́ dé wọn ní dámi dúró kí n bá wọlé. أبدي جزر الأكتاب الدرك زاوية ṣéwù ní àwọn èèyàn wá mi wọn rí mi ni wọn àgbàkọ́dọ̀ ànábì mú wa. الله الله ọlọ́run bá a ká ànábì dáadáa ni ọlọ́run. ayọ̀gbọ́ ànábì muhammadu. bá a ká ànábì. olórí ilé gbogbo ànábì muhammadu. báwa sì kí ànábì dáadáa. ayọ̀gbọ́ ànábì kò wí dáadáa muhammadu. ànábì ni musafa. ànábì wa máa ànábì ni musafa. ànábì ẹni ẹ̀ṣá. ànábì ni muntaka. ànábì yasin. àkọ́bí ọmọ. ànábì yakin. òdánìgbẹ́yìn. ànábì nasir. àkọ́bí ọmọ. ànábì mansur. àràbà ọmọ. ànábì musafa. àkàndá ọmọ. ànábì mujaba. ẹni ọlá. ànábì muntakwa. ẹni àpálẹ́. ànábì tọ́ha. olóríire. ànábì yasin. ọ̀kàlọ́mọ. ànábì yebi. olú ọmọ. ànábì tọ́yì. sàràkínì. ànábì mutọ́yì. àjùmọ̀lá ànábì ké. ànábì muhammadu. sallallahu alayhi wa sallam ànábì o. قليل وداد العبد فيك صفا ṣé o ló sọ bẹ́ẹ̀. ومنهك من داء القلوب شفاء وذكرك يا خير الأنام غنيمة يا سلام وسلام تسمه يقبلني يوم المقفى المشفع محمد أراني ما جئت يوم محمدا تحقق أمالي كما توقعوا يا سيدي يا رسول الله 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 يقبلني يوم المقفى المشفع أراني إذا ما جئت يوما محمدا 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 تحقق أمالي كما أتوقع محمد صلى الله عليه وسلم يا خير الأنام وسيلتي أتاك خديم ضارع يتشفع أتيت بسنوي ثم لي وإلدتي سراعا وأولى الهاشميين نتجمع فبعث إبراهيم pariwo ṣéwì Ibrahim olórí wa ni ṣéwì Ibrahim fàbáyìsù Ibrahim 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 fàbáyìsù Ibrahim lissawki wahidun lissawki wahidun lissawki wahidun lissawki wahidun falastu thani walam aku ajma'u wa wal Mustafa خير الخلائق أحمد به قوت روحي عنده القلب يخشى أقفت على باب كريم محمد فما رمدوني فواجدا وأنفه بما كتب المسعى بكيف ومشهري ضياء الرسول الله للترفيه الماء بغار إرائي
بالمعاصي لا أرى رفيقا سواها بالبرية عتمة وأنا يا جامع الخيرات صلى الله يا ملجأ الورى فصلني بحبل لا يرى يتقطع إبراهيم أتيت بالسروي ثم لي والدتي سرعا وحول الهاشمي نتجمع فبعث إبراهيم لشوك واحد فلست ثانيه ولم أكن أتبع هو المصطفى خير الخلائق آمد به قوت روحي عنده القلب يخشى عقبت على باب الكريم محمد فما مدري فهو أجدى وأرفع بما كتب المسعى بكيف وبشار دياه الرسول الله لترفي الماء بكاره رائي بالمعصى لا أرى رفيقا سوى هذه البرية أسمى يا جامع الخيرات النبي محمد صلى الله عليه وسلم يا ملجأ الورى فصلني بحبل لا يرى يتقطع النبي محمد صلى الله عليه وعليك صلاة الله ثم سلامه عيش بدون حب فيك منجاو الله 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 يا صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم sùúrù lérè Sheikh Ahmed Al-Mukhtar lónìí anabi Muhammad صلى الله عليه tó bá وسلم bẹ́ẹ̀ dìde bẹ́ẹ̀ kó sọ pé sallallahu alayhi wa sallam صلى الله عليه وسلم Allah ó sì fi Allahu ya Allah ṣé o máa ṣe dígbà ní abẹ́jẹ́ wákàtí mo dání mo bá ṣe pé mo bá mọ àmà ni ikú tó pa nábì gbá ni ó pa mí àmọ́ bá tí ń gba ọkọ Kàdíjà ó di dandan ká ṣe sàlátù fún bó bá ṣe pé ó bá mọ àmà ni. قد أتى بالمقصص أيوة النبي محمد صلى الله عليه وسلم فعلا بشار قد أتى بالمقصص صلى الله عليه وسلم محمد عبد الله سر المماس صلى الله عليه وسلم لقد جال قبل الكون في الغيب وعده صلى الله عليه وسلم بعز وتشريف وسير المقصص صلى الله عليه وسلم تظاهر في الالباس والكون كله صلى الله عليه وسلم مظاهر الباس لهذا المؤسس صلى الله عليه وسلم أنا تطور في الأسوار إذ كان وعده صلى الله عليه وسلم تناكر عن عين البصير المفاسي صلى الله عليه شيخ وسلم إبراهيم هو يسي محمد سيدي صلى الله هو عليه صلي في سيدي وانو هو نفعالا وسالا مرحبا 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 فعالا وسالا مرحبا ثم مرحبا صلى الله عليه وسلم متى جاءنا المكسوس سري ومخلصي صلى الله عليه وسلم وأنيه نفسي ثم يوم وشاره كذا بلد قد مسه خير أخمس وفيرا وعبد الله ثم أكيلة أتت قوما بالرؤيا عين التشخص صلاة وتسليم للإله بقدره على المصطفى والآل بل كل مخلص صلى الله عليه الله I present the birthday gift for Galeni pẹ̀lú Dalenu 41. 41 alhamdulillah. lẹ́yìn bẹ́ẹ̀ àwọn akébúrú dalẹ̀ àbíjẹ kútùbà rẹ̀ kutubanu àṣì abẹ̀rẹ̀ ọdún tọdún yìí nìyẹn masha allah.
tó bá yẹ pé ìbànújẹ́ ló gbé débi báyìí tòótọ́ tó dẹ̀ ń bà ọ́ lọ́kẹ̀jẹ́ orí àga tó jòkó sí yẹn wò dáadáa kò ní tẹ̀lé ẹ lọlé mọ́. Allahumma amin. bó o bá fẹ́ gbúrò ìbànújẹ́ lọ́nú ọ̀rọ̀ rẹ má yóò gbọ́ Ànábì gbé sallallahu alaihi wasallam. Sallallahu alayhi wa sallam. tá a bá ti ṣe kútùbà yẹn tán pẹ̀lú búrúdà tá a fẹ́ kéyìí ó gbọ́ a wàá ṣàlàyé iṣẹ́ àṣàlátù tọdún yìí tá a fẹ́ ṣe àti iye tá a máa ṣe àti iye oṣù tá a fi máa ṣe. bàbá yẹn ṣe mọ́ la fi máa gbádùn Ọlọ́run mọ́ lára Ànábì. nísìn ṣé gbogbo wa la ti ṣe àṣàlátù tàrí ìyàwó náà ti pé. Masha Allah. àbókù díẹ̀ ẹ má ti parí tiẹ̀ kókó sallallahu alaihi wasallam. Sallallahu alayhi wa sallam. ẹ̀yin tó kù tẹ́ ẹ tí ì rí parí ẹyọ̀ǹda yòókù fún Ànábì ìtẹ̀ màmá wí màá fi lẹ́yìn lẹ́nu nísìn. so dẹ̀rí búrúdà tá a ṣe tẹ́yìn dàlẹ́nu tá a ké tẹ́yìn a máa ṣe sàrà rẹ̀ so wá rí sàrà rẹ̀ tá a máa ṣe lọ́dún yìí kìí ṣe àwọn tí wọ́n wà ní àyè oníwó gbà níbi tí màá lè lọ fi sí ibi tí wọ́n náà wò pé ó tà Ànábì lọ́rùn yòókù Ànábì ká tó dìde ní àyè ni o ká tó dìde yìí náà ni o sì mọ̀ pé àájẹ́ káwọn kan wẹ́rẹ́ rìn lẹ́ni pé èmi náà bí Ànábì yòókù Ànábì mọ́kìrì mi ò dùn. o tí a máa pa wọ́n lẹ́rìn tá a wà ní ẹ̀rín tó ń rìn yìí kìí ṣe torí tiwa torí Ànábì. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá yòókù Ànábì Sallallahu alayhi wa sallam. ó yẹ ẹja dàníyà. Bùrúdà 2022. As-salatu was-salamu alayka ya Rasulallah. Ọlọ́run bá a ṣègẹ́ fún Ànábì wa Muhammad Ọlọ́run. As-salatu was-salamu alayka ya Abdillah. Ànábì wa Muhammad ọmọ Abdullahi Ọlọ́run. As-salamu alayka ya Muhammad. Ọlọ́run bá wa kí Ànábì. Ya Ahmad. Ànábì lẹ́ni àṣà. As-salatu was-salamu alayka ya zawja Zainab. Ìyá Ọlọ́run kó máa bá ọkọ Zainabu. Ya zawja Khadija. Ọkọ Khadija ìyá àlùbáríkà. As-salatu was-salamu alayka ya zawja Aisha. Ìyá Ọlọ́run kó máa bá rí Ànábì ọkọ Aisha. Ajatuna. Ní ìta wá yí ètò dà wá láàmú tó fà wá débi báyìí Ọlọ́run. Ìṣòro tá a ní tá a fi fara wá kí Ọlọ́run. Kásìfù ní kíkọ́ ìbẹ́ ìdáná ọ̀pá ìdáka ya Rasulullah. Ẹ sísọ ẹ̀jẹ̀ ará Ànábì ẹ̀jẹ̀ àkú ònú. Ìfẹ́ Ànábì bá ń bẹ lókè rẹ̀ náà wáyé bá kò pé sallallahu alaihi wasallam. Ajatuna. Ìta wá káàkiri. Báwọn kì í sùúrù náà. Ètò kò wá sí lálàsẹ̀ wá káàkiri. Kásìfù ní kíkọ́ ìbẹ́ ìdáná ọ̀pá ìdáka ya Rasulullah. Ẹ̀ka sọ fún olódù ẹ̀jẹ̀ àrí Ànábì ká Ànábì náà wà ní. Ní tó kú tí wàá máa wí nísìn. Pé Mawlaya salli wa sallim daimani abadan ala habibika khairil khalqi kullihim. Mawlaya salli wa sallim daimani abadan. Abẹ́kẹ́ tọdún yìí nìyẹn. Ala habibika khairil khalqi kullihim. Àwọn àyànfẹ́ Ànábì ò tí sọ̀rọ̀ bó ti fẹ́. Ọlọ́wọ́ Bùrúdà 2022. Sallallahu alayhi wa sallam. Mawlaya salli wa sallim. Ọlọ́wọ́ wọ́n bá ń bí mi gbé aṣọ ìwo ni mo wọ̀ lẹ́ni máa gbáṣọ Muhammad ni. Ìgò tèwo ni mo lọ lẹ́ni máa ní ìgò Muhammad ni. Ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu mi tẹ́ nítorí tí Muhammad ni. Sallallahu alayhi wa sallam. Ibi tí mo wá gba nítorí tí Muhammad ni. Sallallahu alayhi wa sallam. Tó bá gbé bó ṣe ní lọ́dọ̀ tiẹ̀ náà ní gbẹnu sókè kó yòókù Ànábì Muhammad. Mawlaya salli wa sallim daimani abadan ala habibika khairil khalqi kullihim. Oya Ẹnjìníà. daimani abadan ala habibika khairil khalqi kullihim. Gbogbo ẹni tí búrúdà bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹlẹ́kùn ó yẹ mú jáde.
òjíṣẹ́ ńlá ànábì wa Muhammadu fàyàfẹ́ wa onídùúró tiwa ànábì Muhammadu ẹni bí ọkàn tiwa nìkan ṣoṣo ànábì Muhammadu bó o bá ti wí wò ó ẹni tí o bá wí tí mo wí lẹ́gbẹ̀ẹ́ rẹ sàmì rẹ̀ ó dàbí pé táwọn ń ṣe kò yé ẹni àṣàlá tún ti ẹ bá gbòkè jùlọ lọ́wọ́ kókó jẹ́ ìwọ́n sọ̀fà báwọlá yà sọ́ọ́lì wà sẹ́lẹ̀ ọlọ́wọ́ dá ìmọ̀ ní abàdá kódà 2022 àbí ìgbàgbé nílé gbàgbé kíkọ́ ọ̀túnbà báwọlá yà sọ́ọ́lì wà sẹ́lẹ̀ dá ìmọ̀ ní abàdá kódà àbí ìgbàgbé nílé gbàgbé kíkọ́. Àti fẹ́ kẹtọ́dún yìí ọlọ́run. Ẹ ṣeun. Bọ́lá lálẹ́ mọ́ o. Ẹ jọ ìtawà sẹ́nu. Àmì tàbá kúrì jí. Àní kí ló ṣe ọ́? Búrídàdé 2022. Àmì tàbá kúrì jí. October àdéhùn bíbí sálà 2022 làbẹ́ kẹlẹ́ yìí. Pásá ní dáadáa mú àjàrà. Kìlá tí omi dá mi. Mọ́lá yà sọ́ọ́lì wà sẹ́lẹ̀. Yá ìmọ̀ ní abàdá. Bálá àbí mi gbàgbá ilé balẹ̀ kókó lé mi. Àbúrò àbátí rí omi. Ọ̀rẹ́ wa sọ̀rọ̀. Sílẹ̀kọ́ ìgbà tí màtí ó dé kọ́ ṣe sùmẹ̀sùmọ́. Wà lórí báríkù fi. Sọ̀wọ́ ìgbà ìbí ìdọ̀bí. Sọ̀rọ̀ sókè. Bàbá mi ẹ̀ka ikú nígbàgbé máa ṣe wá máa ta. Máa ṣe sọ̀rọ̀ lọ́sẹ̀. Bàbá mi nígbà yín kò ní dásí tàbí kí ayé mi. Mọ́lá yà sọ́ọ́lì wà sẹ́lẹ̀ o. Yá ìmọ̀ ní abàdà. Ẹjọ́ wí lálẹ́ àbí mi gbàgbá ilé balẹ̀ mi kó lé mi. Ayà sàmúsọ bò wá. Àdísẹ́ ẹni ò bá mú kátìbò. Ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ polongo lọ́dún. Bàyẹ̀ mú sájì mi. Ìfẹ́ ò ṣe é fi sára kú. Ìlú wà mú nítorí. Ìfẹ́ ò ṣe é gbé pamọ́. Lọ́la lè àwọn aláwùjọ ní kí. Dààmú àgbẹ̀ alábọ́lá lè. Bọ́lá àríkìtà lè sì kí. Ilé máa ní wálé alábí. Bọ́lá yà sọ́ọ́lì wà sẹ́lẹ̀. Ṣé wọ́n bá wí dáadáa yìí wà? Àdàbí ọ̀pọ̀. Àmì mi kàkà ilé kalẹ̀ kó lé mi. Àwọn lálẹ́ àwa. Sọ́dá mi fẹsẹ̀ lágbára tó ní. Làmútò kí dàgbọ́ ní alágbọ́lá ní. Ọ̀ọ́ni máa dọ́ mi ojú sára ìdìbò ní. Wọlé àyíká lè fi kiri libá ní wálé alámi. Ọ̀ọ́ni máa ṣàìsùnkọ́ ọmọ rọrùn sọ̀rọ̀ ọmọ rántí tí ò sí. Ẹgbẹ́ ìwà tún kí ìrù wá. Bàbá ṣe ẹṣẹ́ bí alẹ́ ìka odò ló dàmọ́ ìwà sí kọ́mi. 2022 wá sí bàtàlì wà nínú kàtàlẹ́. Àbúrò àti ìwà dandan bí sí àwọn ìhà ìlàlá. Kàdà ìka wálé ànábì. Mọ́lá yà sọ́ọ́lì wà sẹ́lẹ̀. Sọ̀rọ̀. Tọ́ìfù fún ni àwa fara kan ní. Ẹni tí mo fẹ́ràn ló kọlù mí, ó kọjá wájú mi ni. Pàlíwùkù yàrá ìdúlẹ̀ sẹ́ẹ̀sì wáyà lábí. Tóbìnrin tó fẹ́ràn bá gba wájú rẹ̀ kọjá ó máa rí lónìí. Yàrá ibi ilé wálé oṣù yìí máa sí ọ̀tá. Ìwọ ẹlẹ́kẹ̀ ìbútọ̀ ọ̀bẹ máa bú mi pé kí ló dé kí n tó. Bíbí ilé ìka wà láwọn aṣọ́fù tàlámúdálú. Tí wàá gbọ́ bá máa bí ìfẹ́ ìyàwó rẹ̀ ṣe dàpọ̀ rẹ̀ tó wà ní bú mi. Àdá ti ká. Bí mo sì
ṣètò lọ. ìsúnyì máa ta sọ. mi ibú yìí ni òní wá. ìyá mi náà sí iṣẹ́ ibi wálé ara mi. ewu dé àṣìbẹ̀sẹ̀. wàlá dàtí mi náà ní ilé jẹ́mi ní kíwá. oníṣẹ́ Wíní alámàbíra sí ìràwọ̀ dẹ́sí mi. Ọkọ̀ tó lámọ̀ ẹ̀ẹ́dẹ̀ gbọ́ àjẹ́ o. Bàtà mo tún sí àmàdá ní ibi ní òbí ní gàdá mi. Ọ̀la yasọ̀ ẹ̀sẹ̀ ẹ̀kú ọdún ẹ̀kú ọdún ẹ̀kú àbàdà. ló fẹ́ dá mi padà báyìí. tàbí mo ní tó fẹ́ dá mi padà. ìwà àbàjẹ́ ìpọ̀jù tàlẹ́ni tó fẹ́ fà mí padà báyìí. ṣèbí bí náà kó mi bá sí ìnáwó kò ní ó fà á padà tàbí ó fẹ́ fè mí. ìgbé ọ̀lẹ́ mi fọ̀tọ̀ ọ̀lẹ́ yanjú ara rẹ pẹ̀lú ẹ̀ṣẹ̀. ọlọ́jú kòkòrò bá ti ròyìn ara rẹ̀ ó bá dìde wà. àní àgbé rẹ bí ọmọdé. bẹ́ẹ̀ lẹ́mí rẹ ò rí bẹ́ẹ̀. Tí mi ò yá wá tí mo bá ní kó ṣe yóò ṣe é bọ̀ bá ní kó má ṣe é kò ní ṣe é má. bá sí fúnra wá. Fàásì àtúwá níyàwó. àní ẹ sọ̀dà bá sọ̀dà bá rùn pa. Ìgbàlẹ̀ àwọn bàtà wọlé yóò sì mí àwọn yá sí mi. nífẹ̀ẹ́ ló bá ti pọ̀ ju ìgò bàjẹ́. Kámú àṣàdá ti dàgbà tán. Ìgbà ti là tán. mẹ́rin la fẹ́ kà nọ́ọ̀gbà. Nínú ẹ̀fù làbúyá ní àdásùn máa fi dá sámi. mẹ́rin la fẹ́ kà nínú ọgbà náà sẹ́. Bàbá yẹn á. Ayé mi ní àmàlì sáyé máa tún. máa darí ẹ̀mí rẹ̀ má máa lọ bí sẹ́ lọ lójoojúmọ́. Ayé ìlàsàn àti Maria wà látún sí mi. fẹ́mi rẹ̀ bá ní ọlọ́lé aṣẹ́wó bá lọ tán. Àwọn àṣàdá ti dẹ́sẹ̀ dáhùn. Nínú àmì ìbọn ti dàtà. àgbàdo lẹ́yẹ wá nínú kéèjì. Bí ẹ̀sùn sábúdé ní àdásùn máa fi dá sámi. ọ̀dẹ́ yà máa jẹ kọ́rọ́ lè fẹ̀ láǹfààní. Wọ́n ṣàdásá. Ẹ̀yà fàjájọ́ wù. Nítorí ìwà ìṣífà yẹn o. ọba yóò má ṣeré ipá tẹ̀mí bá gbọ́ má ṣeré ipá. Orúkọ bá bí máa sọ ti ṣàwò mi àtúkọ́ mi. ayọ̀ mi burú jẹbi lọ níjọ́ mi. Báyìí tàbí rí kí tẹ́mú àmì. Báyìí ní ìwọ̀ ni mo gbà láti. Ìdálí máa rí mi wá ní sáà. Ìmọ̀ yàrá nàdá mi. Ọkà ayé mi náà kú sáwà. Ṣé ìbáná wá sí ìmọ̀? Ayẹyẹ ó máa dà. Kánú sí àfàdà ìmẹ̀. àtọ́níjà àtàlẹ́tọ́ gbèjà alábòsí làwọn méjèèjì. Bàtà rí fúnkà dálé kásìmì wálé akámi. àtàtọ́jú àtọ́níjà. Àṣàjì fi rúlà mi kọ́ olè bílà wálé o. Lábọ́dí dásáwùtò mi dásílà lè ṣe ọmọ mi. Àmọ́rí tún bá nìkan ẹ̀rọ láàkẹ́ àbámọ́rí tún bí yé. Wọ́n máa ti dẹ́kọ̀ mú tún fàlà. Wọ́n ò ní ìlàkà sí dákì mi.
sọ wa díẹ̀ ànábì ni akàgbà yín sí ni àkàkùnrin ti gbági bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lù ú sí yóò máa dùn Àwọn ọ̀rọ̀ òṣèlú ànábì rẹ̀. láyìn sallallahu alaihi ẹ wasallam. máa jáde máa kan dùn. Rasulullah. àsìkò tẹ́ ẹ máa lù gángan ń bọ̀ ẹ kàn máa já sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa dùn. tàbí ìhòòhánì àmìrò aláàdùn Ànábì ló máa tó. àbára bíbọ̀ nílá Sáré tó máa yí sí. wà lánàá bí. Sáré tó máa wí fún Ànábì. wàlíyá bí wúlẹ̀ túríjà ṣàfàtò. ìkúlì yóò ní mìnàlí àwọn àrèmọ́dínà mi. láìláńlá balẹ̀ bó ṣe tẹ́ bó sì kú dàbí. bó ṣe bó sì kú dàbí abúlé. bó ṣe sí mi. nàbí nàbí kálíkì wà fi olókè bàlá oyúdà lófin ìlímì wà lákàbẹ. ọ̀là yasọ́lẹ̀ wàsálẹ̀ yáyẹ̀wò ní abàdà Àlùwúdà. àlà àbẹ̀mí gbàgbọ́ ilé kálíkì tó. as-salatu was-salamu alayka ya Rasulallah. Ìkí Ọlọ́run. Ọlọ́lá. as-salatu was-salamu alayka ya Rasulillah. Ìkí Ọlọ́run kó máa bá rẹ̀ àyànfẹ́ Ọlọ́run. as-salatu was-salamu alayka ya Muhammad. Kó máa bá rẹ̀ Ànábì Muhammad. ya Mustafa. Ẹni ẹ̀sà. ya Mujtaba. Ọ̀kan lọ máa lọ́dọ̀ ya Ọlọ́run. Mutaqqa. Kásọ̀sù àràbà. ya Asiru. Ọmọ àánú. ya Akiru. Ọmọ àkẹ́. ya Nasiru. Akóredé. ya Masuru. Anabi Muhammadu Muhammadu. Bakuluhum Àní gbogbo wọn. bi Rasulillahi multamisu. Gbogbo ẹni tó kọjá ló gbà lára Ànábì. Bàbá mi náà máa rí wá ọ̀rọ̀ sífà mi náà di ẹ̀mí. Bóyá ọgbà ni mo ń tó olóńgbò tó bá ti yóò kọ ọgbà tó gbà bẹ́ẹ̀. Wà wá kí fún ẹ̀ẹ́dẹ̀ yìí. Oníkàlùkù palákùnrin ìyá. Ìmú. Bó bá débi tani ó kọ wọlé tó bá bàtà bá bẹni tí wọ́n ti síwájú. Nínú kíkọ́ àti ní ìmìíràn. Àwọn ìṣàkìlẹ̀ àti ní ìkàmí. Bó bá dàlí kìyàmà Mósè ò ní síwájú Ànábì. Wàhùwà àti iná màmá náà wà sọ́ra tó. Tó wá sí kọfà òwà bí gbà. Báyìí ó ná sábẹ́. Ọ̀la yasọ́lé wàsálẹ̀. Káyọ̀ lè ọ̀bọ̀dà. Bọ́dádé o. Àbí ìgbàgbọ́ ẹ̀ pélé kọ́lé kòkó lè
Muhammadu. aṣíwájú ayé. Tọ́yìnbó Muhammadu. ẹni ọlá. Tọ́yìnbó Muhammadu. àràbá ńlá. Tọ́yìnbó Muhammadu. aláàánú ayé. Tọ́yìnbó Muhammadu. ẹ̀yinjú àánú. Muhammadu 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 Anabi Muhammadu. Ayaliwa 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 famuwa yawale sayura ilikuri walibudimi gairo fayemi kashamusi taziyahu ayena ebe udi fakiri rata watuki lọ́tọ̀ ìfami ní abami. Ọ̀la yasọ́lé wàsálẹ̀ dáìmá ní abàdà. Àrẹ́mi kàkà ilé balẹ̀ kíkó lébi. Wákàlẹ̀ fàyọ́ ní ibùfín. Ọ̀nìyá àbí kọ̀tà o. Ọ̀nìyá mọ̀tàsá. Ali omi olùwé. Bàbá ìdábì ṣe fún àmà òlàbúlé. Àná ó aṣàwò. Wà àná ó tàyò kálẹ̀. Láàyè kó lébi. Kálánú ayò kọ́ ẹsẹ̀. Ìwádìí àbàdà. Àdá mi kàkàyè. Ilé kalẹ̀ kẹ́kọ̀ọ́. Wàkúrú ayé Ànábì Muhammadu. Ẹ yòówó Ànábì kó tẹ̀lé lọ́rùn ma. Ẹ yòówó Ànábì kó pọ̀ dáadáa. Wàkúrú ayé àtàlù sùúrù lìkì wá òbí yá. ọ̀pá mọ́sára kó mi sálẹ̀ òní. Fàyínà bá gbà sọ̀lá sí mi nù yìí bí. bọ̀ọ̀bá rí ìnàgbọ́ máa wọ ọ̀pá mọ́sá ọ̀pá mọ́lẹ̀ ànábì bẹ́ẹ̀. Fàyínà hù sàkóso fàdé. omi bọ̀ jáde nù àgbàdo. ànábì olúworí. Mùsùlùmí àdìbà wà nígbà sísè fúnami. gbogbo ẹni tó bá bẹ́ẹ̀ rìn nínú ọkọ̀ àfikún là nábì lára. Kàdíkì nàbí yé wàlúmọ̀. Sáyà òkúlùkọ́. ànábì yìí mà rẹwà ẹ bá gbé ga ẹ bá gbé tóbi. Bìlì húsì mùsùlùmí ní ìwà ìṣe. Wọ́n tẹ́sí mi. ànábì dá ànábì láàánú. Kàsáàlì ní tàràfin. ìwà rẹ bẹ lọ́wọ́ ànábì. Wàlíbàdì fi sàràfin. wà á tún bẹ lára ànábì. Wàlíbàdì fi kàràmì. gbogbo àdúrà ànábì. Wàdàrí fi mami. ìgbà tí ò lè tẹ́lẹ̀ ànábì. Kàkà wúwo wà fárídò. Fi jàlá láti. lọ ànábì kò kè ojú Fi àsìkárí ìkàtẹ́lìkọ̀ wà fi àṣàmì. ojú rẹ̀ ò lé àmọ́ ò lè lọ gbá létí. Kàánà lùlù mágbẹ́tù omi sọ̀rọ̀. onídìí àpọ́lẹ̀ ní pákẹ́jì ńlá lọ́wọ́ mi sà. Ìgbà ìyẹn máa ti gé ń fi ìwà pàmò ní tẹ́sí. gbajúmọ̀ mi pọ̀rọ̀ sọ ọ̀rọ̀ olùbí sà. Ìbáyá nílùú túbíbà tábà àzùmá o. Túbẹ̀ ìmúṣẹ̀ ṣìgé mi ní òwò àmúlé tẹ́sí mi. Oya abanama olidu kẹkẹ abanama olidu kẹkẹ àwọn ilé yóò sì lẹsẹ sí wà ní abanama olidu abanama olidu akíndélé yẹra súnlẹ̀ náà. abanama olidu abanama olidu àǹtí mi ò sọ̀rọ̀ yìí. Babu tada mi ni o wa mo rata mi. Oya ya ni wa sole
kọ́lé. ó yà gbé Muhammadu Muhammadu Rasulullah Ànábì Muhammadu. ojú wọn fọ wà nínú adé tí ń ṣẹlẹ̀. fàyà lórí bàṣà ìdààmú. wọ́n blow ẹ̀ bàgbé nǹkan ṣẹlẹ̀ lọ́jọ́ tó bẹ̀. tùsímà wà báyìí kò tún lè ìzá ìlàmú tún sami. ojú oyin fọ ẹ tó fi apc sétí ẹ gbọ́ kẹ́kẹ́. bíbá ni máa bíbá ni àkàwà wọn káyé nù. àwọn tẹ́ ń dábàá fún wọn ti sọ fún ọgbẹ́ mẹ́wàá ń bọ̀. ìyáda níyàwó kò ní kò fún àjà lámúyàkú. wọ́n lélẹ̀ ìtẹ́ ìṣe yìí kì í ṣẹ̀sìn wọ́n gbé sí bọ̀. bàbá dàmá yẹnu fìlí fún kí mi ṣú mi. lọ́jọ́ tí wọ́n bí àtẹ́bí kan níwá ìná. ọ̀pọ̀ tí wọ́n fún kọ́ máa fi lè àrùn mi sọ mi. gbogbo òòsà ló fa bírèdì lọ́jọ́ náà lọ́tà. àtọ̀yí kìlì wáyé mo ní àsì. àwọn àlùjànnú agbọ́rọ̀ tó ní sábà. mina ṣayá sí ilé kí fún ìfẹ́ wa mo ní àsì. wọ́n sáré kàbàkàbà wọ́n lórí ilẹ̀. àwòkọ́ ló àbúrò àti àwọn àṣìkàwé òmìnir aṣọ mi wà àgbẹ̀yẹ̀wò mi. àbúzà mẹ́yìn padà dàsí ní èmi bàtí ní ìmọ̀. àbúzà lè mú sábẹ́ẹ̀mẹ́ àṣà ìmọ̀lẹ̀ dàbẹ̀rẹ̀. ọ̀rọ̀ yasọ́ ní ọ̀sẹ̀ yáyìmọ̀ni abada ala amẹ́mi kankan gẹ́lẹ́ kalẹ̀ kébọ́n. جاءت لدعوة الأشجار ساجدة تمشي إليه على ساكن بلا قدم ẹjọ́ máa wí lọ ní. كأنما سطرت ساترا لما كتبت فروعها من بديع الخاتم القبيل مثل الجمامة النساء ساررة تكيها وتسع لأجيام أكسبت بالقمر المشاهد له بقلب نسبة ومرورة القسم وما أوى الدار من غير ومن كرم وكل طرف من الكفار عنه أمين يا wàsálẹ̀ yáyìmọ̀ni abada wí ala amẹ́mi kankan gẹ́lẹ́ kalẹ̀ kébọ́n lẹ́mẹ́. wàsídìkù fìdíjà. òdodo tí o ti ṣe lọ́wọ́ ń bẹ nínú sàrẹ́ nínú kòtò lọ́jọ́ náà. wàsídìkù lámúyẹ̀rì mọ́ òbí àdóbi òkòwò rárá. àkọ́kọ́ mọ̀mí ní ọgbẹ́. wàhù yakulu náà máa fi lè gáàrí mi ní àrí. àwọn agẹ̀fẹ̀rí débi tán lé wọn dé wọn ní kò sí ẹ̀yà níbi bí. sọ́nà ní àmàmà. sọ ọlọmọkàrí ọmọ òkè gẹ́rù ìrá ìbọ̀sẹ̀gẹ̀ tó. wà sọ́nà ní àkàbùtà àlà. wọ́n lọ́ máa lú àbílẹ̀yìn ò lè máa sí bí kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀. ayé ìbàrí yẹ̀sì lámùtò ń ṣáájú wà lámùtà wùmí. wọ́n lẹ́yìn àdàbà ló yẹ yìí kì í ṣe èèyàn lọ́wọ́ níbí. wìkọ́yà tún lé. ànábì Muhammadu. ìṣó ọlọ́run wọn bá ṣàgbà ó dè láyé. wìkọ́yà tún lé. ìyáàgé tẹ̀sí àmúdà àfàtẹ́ nínú àtòrò ìwádìí àlè ìdálé òdòdó. ọ̀yà yasálẹ̀ wàsálẹ̀ mú táìmọ̀lì abàdà àlà àmẹ́mi kàkà ìképo ọmọ sábà ní dáhùn ìmọ̀ sábà
Kùránì ẹsẹ̀ ìwé àkẹ́lẹ̀ lọ. kọ́dí ìbátan sífàtú ní mọ̀ọ́sùn bìbélì gíga. Ṣáínà kọ́ ló ṣe Kùránì, Ṣáínà gẹ́mi ìmọ̀ bóyá wọn náà tẹ̀. àbútẹ́kìtẹ̀ ní pizza máa ní. Kùránì bá gbogbo ògbà mú ni. wọ́n yí àtúnkù bí wọn náà. Wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ fún wa láyé. àdìlímà àdìwà àdìwà àdìwà. Ìwé ìkẹ́ soso tó sọ mi tá a ti mú àti mi tá a lọ. Wọ́n náà ti gbẹ́ láàrin wa. bàbá àbọ̀ ti fúnlẹ̀ mọ́ jísà sí. Ó jẹ́ ọ̀pọ̀ ní gbogbo òwe tó kù láyé. ìdí ìdàbí ìnà ìsìnjà àti wà lámúdádùn mi. Ìwé bàọ́lọ́jì òwe kò wúlò fẹ́ tó ṣe. àkàbàtún. Àdẹ́sẹ̀kọ̀ rẹ̀ dáadáa. àkàbàtún. Sọ́fọ̀ rẹ̀ dáadáa. àkàbàtún. Ìkú rẹ̀ dáadáa. àkàbàtún. Lójútùú látọ̀kì dẹ́lẹ̀. àkàbàtún. Sídà àrùnà. bàbá àtàkù kí nàbí ṣùgbọ́n. Kò ságbákọ̀ kẹ̀kẹ́ náà Kùránì. ìdí ìṣìkọ́ kí wà mọ́. bàbá àtàkù kí nàbí ní àgbẹ̀. Èyí tí ò bá yé wọ ìwọ lọ gbọ́ yé. ìbá ti kọ́ tù ilà. àdàlẹ́ ní àbí. àdàlẹ́ àbí. ilé àmọ̀lẹ̀ kíyà sálámẹ́. ọ̀là yasali wasale. àyíwá ní abàdá. àlà àbí ẹ̀mí bàbá ìwélé àlè ìgbòho. Ẹni tó kẹ́ Kùránì bá ń jọ̀lọ̀ kò ní kí ló dé. yes o lè jóná. Bẹ́ẹ̀ni, kọ́ra ti di ya àìnà kọ́ríya. ẹni tí kẹ́ Kùránì mo ojú rẹ̀ ń fà. kakuli tu la wo. Mo ní kí lọ kí làsírí ẹ wà. lakọ́ni sọ sí tàbí abúlé láì fa tẹ́sí. Mo lọ ti kó tí o ti ráàánú Ọlọ́run lọ́ọ́ dì í mú dáadáa. ìjà ti mú wá. ànábì muhammadu. Máa gbọ́ agbada àsírí Kùránì. Àsírí Kùránì. ìjà ti mú wá sí fàtà. Tó o bá fi Kùránì sàsí iná. ìdíhàrí náà ìlànà. Kùránì tó o fi sàsí náà làsọ́. Tó o sàsí ìdíhàrí náà ìlànà. ọ̀làdíyẹ lẹ́yìn ìfẹ́ wọn náà làsọ́ ni Ọlọ́run. ìdíhàrí náà ìlànà. Sàsí Kùránì yóò mú náà làsọ́. àti fàtà àlànà. ìwé ìdí àṣẹ mi. Làsọ́ òní gbé ní bẹ́ẹ̀ yóò kúrẹ̀ kẹ́dà. kàdà àlàó. Àdísà Kùránì dàbí omi ni. ẹ̀wù ojú mi. Ṣé ilé ìyá lómi ní kòrónà? nígbàdí mo sọ ti wà kọ́ ìjà òun kálí wù. Ẹlẹ́sẹ̀ ìfẹ́ ti dẹnu Kùránì ẹ̀ máa rí lójú rẹ̀. wákàtí rọ́ọ̀tì. Kùránì dàbí ojú ọ̀nà tó dúró. wákàtí fi sáàdì máa jẹ́ àtà. Ó tó bí ó dàbí ìsìnrá tó dàbí mìíràn. Fàlìkìsì tún ní èyí fi náà sí lámúyẹ̀kùn. Àìfẹ́ ọ̀rọ̀ sẹ́nu Kùránì náà ló dayé. Ẹ máa lọ díẹ̀ díẹ̀, ẹ tẹ́lẹ̀ kẹ́rẹ́. Ẹ wá tẹ̀ mọ́lẹ̀. Àdísẹ́ májọ yọ̀ ọ́ lẹ́nu Mo sẹ́. ti ẹ̀ gbọ́ owó ní piano rárá, òun gẹ́gẹ́ dání mò ń tẹ̀lé. Lọ́wọ́ ẹ̀yin onílù ẹ̀sìn mi díẹ̀ ni. Ẹ sinmi náà. ẹ̀dá kẹ́kọ̀ọ́ Ẹ dá wa dá. ẹ fi piano lẹ̀. Ilé àwọn èèyàn ń wí onípiano máa lọ sí ẹ̀. Piano máa lọ Wí ni mo fẹ́ káwọn mi kó ní látàjà bá mi ní àṣù. Onímọ̀jọ yọ̀ ọ́ lẹ́nu tó bá rẹ̀ nìkẹ́ tí ò mọ Kùránì. Lọ́wọ́ yóò kí wá. Ó wá ní Kùránì ìwé ìlú wo ni. Láwọ̀ wá lórí àti kí ni yọrí. Ẹ má ṣe fídíò fẹ́ni tí ò yẹ ẹ ṣàlàyé ni. Lórí àìlú. Lọ́wọ́ ṣàmùsí mi ọmọdé o. Wọ́n yóò kí ó ní fáwọn gbọ́. Wọ́n ní máa yí mi ọ̀sàkọ́ mi. Ó yẹ wọ́n láyé sálẹ̀ wá
pẹ̀lú. Ànábì o ọ̀rọ̀ débi ká lọ kàlọ́. Mo pèrè ànábì. àfúnà sáàtàwò. Àwọn olóṣèlú bá fẹ́ jẹun. Olóòtú lórí pásì ti di. ní àìnù kí wọ́n sún mi. Ọ̀dọ̀rí ànábì ní gbogbo aláìní máa lọ. ìwúwẹ́lì àyàtúndì. ìwúwẹ́lì mọ́ tábìlì. Àdìgẹ́ ọlọ́ọ̀dẹ́. Bàmàlì ìwúwẹ́lì ràsúlì. wọ́n sì máa lè mú kí tẹ́lí. Ẹni àgùntà làánú ọlọ́run. sàwọn ẹ̀dábì ní ara mi. Ìtẹ́nìkan ò sí. ìlà mi ò ṣe o. kama sàwálì bàdí òfin. Ànábì. dájí omi náà súlámi. Láti sábà ọ̀sìn tó lọ́wọ́. ìtàtọ́rí kọ́ ìlà. nílì kàmá sílẹ̀tà. Ọ̀rìn kọ́ bí. ikọ̀ bí kò sẹ́yìn ní lámú. torí lọ́kì wà lámú túnra mi. wọ́n láyé sọ́lẹ̀ wá sẹ́lẹ̀ dá ìmọ̀ ní abàdá o. alá àbíbí kàkà yé ilé kalẹ̀ kíkó lé. ẹ jẹ́ kó o ní piano ẹ̀ níṣẹ́ díẹ̀ nítorí ọmọ wí ni pé Gbogbo ṣẹ́ ò lè. Bó o ti ṣe nìyẹn. O ṣeun. Ọwọ́ ṣe freedom lọ́dọ̀. ó ṣeun bẹ́ẹ̀ ó yà tún wí Masha Allah. tún wí. Ó sì dárí. Ọba Solomoni. epsaf solo. Mawulaya salli wa sallim daimani abadan ala habibika khairika likulimi. Ó yá wí. àwọn onírúurú ọjà òun yóò sọ̀rọ̀ mọ́ àsàlátù mú ni wọ́n wá ṣe. Bàbá dàmátìkà jẹ̀mí wọlé ábìyá ìbìyá. Lọ́jọ́ tó ọdún kẹtẹ gbogbo àwọn ànábì náà ni ọbọ̀ síwájú kírun. Wà rúṣùlù tẹ́kídì màmá ti dùn mí ní àlágádàmí. Gbogbo wọn sálù àlátání àtó kírun kiri ànábì rúkú lẹ́yìn wa. Wà á ta tẹ́kítẹ́ ìkú sábúrà ti bá kọ́bí. Ẹ̀bẹ̀rẹ̀ sí ní kú Tí sábà. bá òkì bí mo tàbí sọ̀rọ̀ ìbálẹ̀ alábẹ́. Àtà ìsàlámùtàdà ṣáwá ni mo sì dábì gẹ̀ẹ́n. Mina dùnú ìwàlá mọ́ríkọ́ lè mú sí dání mi. Kàfádìjà fún làwọn bọ́ mi. Bílí ìdọ̀gba ti ìsì. Nùdí tàbí ọ̀fun mi nílò. Lálìmọ̀ fún wàdílé alábì. Mawulaya salli wa sallim daiman abada ala habibika khairika likulimi. Kí méjèèjì wọ́n sẹ́. Kẹ́límà tafusu bifadili wasili ẹ̀yà mọ̀sí tẹ́tì rí. Torí kọ́ lè ránú. Ẹni ní wùsùlù ní wàsírí. Ẹ̀yà mú kí dáta mi. Báwo ti dàgbò lábàkárí o? Ẹ̀yà mọ̀sí tẹ́tì kí o. Wájú sí dàgbò lábàkọ́ mi. Wẹ́ẹ̀ni mo sì dá ibi. Wájà lábẹ́kídá ọ̀gbà. Wọ́n lè dàbí rọ̀dàbí. Wọ́n ṣàyíní wà kù má. Òní dàbí dàbí. Bùsírọ̀ lànà. Bùsírọ̀ lànà. Ànábì. Bùsírọ̀ lànà. Bùsírọ̀ lànà. Ẹni sùn padà. Ó yẹ wọlé padà. Díẹ̀. Bùsírọ̀ lànà. Bùsírọ̀ lànà. Bùsírọ̀ lànà. Bùsírọ̀ lànà. Bùsírọ̀ lànà máa ṣàlì ìsìlámì ìdálànà. Bàbá àgbà àdúgbò. Ìnàlè ìdáyà ti rú kí náà. Bàbá àgbà. Dáre ọ̀hún
بكل رات قلوب لنا أو باعوا بعزته كنبوة أجفلت مفلا بنا غنم ما زال يلقاهم في كل مترك حتى حكوا بالقنا لا من على وضم ودل فرارا فكانوا يكبتون به أشلا أشالة معالي إقبال والرحم كمدي الليالي ولا ينمون عندنا ما لم تكن بليالي أشهر الغروب مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم كأنما دين ضيف على ساعتهم بكل قلب إلى رامي داخل يجوم خميس فوق سابية يرمي بموج من الأبطال كل تدم من كل منتدب لله متسم يزت بمستحسن للأمور مستلم حتى قدت ملة الإسلام وهي به من بعد قوتها موصولة الرحم مقبولة أبدا منه بغير يمين غير بال فلم تهته ولم تهم هم الجبال فسل عنهم صادمه ما زال منه في كل مستدم وسل هنينا وسل بديعا وسل هدى فصولات من له هديا من الوفر المسيد قلبي همرا بعدما وردت من الهدى كل مسيد وعد من اللبب والكاتبين بسمر الفاتمة درجت أكلامهم وجسم غير منعزم شاقي سلاح له سيما تميز والورد يمتاز من سيما من السلام تودي إليك إياه ونسر فتأسب الزرع بالحكيم بكل قدر كأنه في ظهور الخيل نبتربا من شدة العزم لا من شدة العزم طارت قلوب العدا من بأس فرقا فما تفارق بين البام والبرم وما تكن برسول الله نصرته
kò sírú ànábì. yòówó ànábì tó tẹ̀ mí lọ́rùn dáadáa. Mami filo, mami filo, mami filo, yasi. Mami filo, mami filo, mami filo, kò sírú ànábì. mami filo, mami filo, mami filo, wáyé. ayé eléyìí tá a wáyé kò sírú. Alátara mi wà níyì. ọ̀ lè rí wòlíì kaláyé kọ́ àníníyà. Ọ̀yẹ́rà mú tẹ̀sírí. ìjà níyà. Mi wà níyì gẹ́rì mú tẹ̀sírí. ọ̀ lè rẹ́ ní kaláyé àfikún lọ́nà tí ó gbà lọ́dọ̀ ànábì. Bọ̀ bíyì. pẹ̀lú ànábì. Tó kẹlẹ̀ rẹ bá ti gbọ́. tọ́ba ti rójú tu ẹ̀. Mi wà níyì gẹ́rì mú tẹ̀sírí. wòlíì lọ́lọ́ bá fún láàyè ànábì náà lọ́lọ́ fi Ó fún gbọ́. láàyè. Èyàn lè jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run kí yà jẹ́. الله Ẹ gbọ́. ما شاء الله Èyàn lè jẹ́ wòlíì Ọlọ́run kó mọ̀ lù ọ́ lọ́wọ́. الله أكبر Èyàn lè jẹ́ wòlíì Ọlọ́run kó mọ̀ ra sọ parọ́. ما شاء Àmọ́ الله bàmá tààrà mi wà níyì. Wàlíì. Ẹ lọ wọ. wàlíì tó bá gbára ànábì. Ẹ bá gbọ́. Bàmá tààrà mi wà níyì. wòlíì tó bá gbára Gẹ́rì mú tẹ̀sírí. yìí ànábì yóò gbà ara ṣe. Ẹni tó bá yẹ pé wòlíì Muhammad látara kẹrẹ mu jẹ́ ìrìmù tẹ̀sírí bì. yóò máa ráàánú ni. Aṣọ rẹ̀ wá gbọ́. ṣebọ oníṣẹ́. Ẹ yóò wá nábì mọ́. عليه وسلم ṣebọ oníṣẹ́ Ibrahim ọdínbẹsẹrí. Wàlá tààrà mi wà níyì. àrí ọ̀nà gẹ́gẹ́ fún Ọ̀túnba Gani Adams oṣogbo lọ́kàwọ́lá lọ́dún yìí. Wàlá tààrà mi wà níyì. àní gbogbo wòlíì ọlọ́. Jẹ́ ìrìmù tẹ̀sírí bì. wọ́n lọ́ọ́ bá fún wọn lówó ní. Ìwọ kan máa pariwo Muhammad. Ẹgbẹ́ Muhammad jù mí ọdún dáadáa. الله عليه Gbogbo وسلم kan ló máa rọrùn. wọ́n bá mú wá ní fọ́lá sàràtù. Ọ̀gbọ́. onírú Níbi tí àwọn èèyàn ti lọ tó sẹ́nu ọ̀nà pé a fẹ́ gbà. abẹ́wà Inú ilé lọ́lásàlá tún máa wà kí sì máa wá fún. wọ́n foni. Bíi ṣebí wọn náà mọ̀. kódà mára máa là. Oníbàárà ti máa ń yòǹbó ànábì. sallallahu alaihi Aṣọ wasallam. rẹ̀ ó máa dá ẹ̀ yòǹbó ànábì mọ́. عليه وسلم Pàlàntà wàlíyé. àní wòlíì tó bá gbára ànábì wọlé sọ́dọ̀. Gẹ́rì mú tẹ̀sírí wọ́n máa bì. fún lóúnjẹ wọ́n máa fún láàánú ni. Wàlá mi ní àdúwí. fẹ́ẹ̀tà kan bá wa kọjú sálásà láti yóò kálẹ̀ yìí. Àlà yóò sì kiri. yóò kálẹ̀ yìí yóò rẹ̀ lẹ́yìn yóò lọ yóò wọlẹ̀ يولى Lọ́lùlẹ̀. yóò wọ̀ lọ Ọgbọ́. yóò lulẹ̀. Àlà sàdáwù. àníṣe ànábì Àlàwù màtàwù fi ìrìsìmì láti. ojú ànábì ò lé àmọ́ ò lè gbógun lọ bá. Kàlẹ́ fi àlàwà ni àṣìbáyé fi àṣà. ṣẹlẹ̀ yìí náà máa ń lẹ́nu tọ́jú rẹ̀ ò bá lé ó ṣe gbá létí ànábì ò rí bẹ́ẹ̀. Kàmújà tẹ̀lé tí kẹ́lì máa. Láyé mi jáde lé o. Ẹ̀yin nínú yìí ẹ̀ kẹ́ ń dasẹ́. ọ̀rọ̀ ọlọ́mọ bá mi tó ti tún ṣe. Ẹ lọ ṣe sùúrù rẹ̀. ẹ ṣe sùúrù. Kàmújà tẹ̀lé tí kẹ́lì máa tún láyé mi jáde lé mélòó o. la fẹ́ kà nígbà tó gbóló ọlọ́ tó ti já kòkó ló ti já. lára ànábì. Bàbá mi ká sọ ká ní sọ̀rọ̀ ìkọ́ra mi ká sí. mélòó la fẹ́ kà nígbà tí Kùránì ti kọjú ìjà sọ́lọ́tẹ̀. Kàbá ká ní òkè nínú ìyí mọ́ jísàtà. ó yà wá lẹ́nu kó lọ sí. Ìyá ìní àti wá tàbí ibi fílí yùtùmí. ويا مولاي صل وسلم دائما ابدا على Àti fẹ́ parí, àti fẹ́ parí, bẹ́ẹ̀ bá wí ọba dùn yìí. Àbábùsẹ̀ irú oní kàdámùtù wù mí bá dí yìí. ó ní mo parí rẹ̀ mo wí tán. Àṣàkì ìlú bì yìí. mo yin ànábì mo fẹ́ fi wá tùsí sáyé mi. Tùnú bá wúwú ní gbàgbọ́ fi ṣe ìwálé. àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ nígbà ìgbà kan fànábì fọ́ dànù lára wa. Ìsìnkú ọ̀làdá ní ẹ̀mọ́ àtòkùsọ̀ wa yìí. nígbà tí wèrè ń gbá lára tiwa náà ti ṣe wèrè rí. Kàánà níbi ìmọ̀ àdìyú mẹ́tàlíkẹ́ mi. ó ní mo náà wọ̀ táwa náà wọ bẹ̀ tó ètí wo la bá wọ̀. Àtọ́jú káyàlì àwọ̀ fún àwọn tá a jọ lọ sẹ́lọ̀ gbogbo wọn wá ti padà wá. fìlì àlàdé ní ìfàmà. àwa náà sọ̀dọ̀ àṣewèrè ọ̀dọ́. Wà máa àsọ̀lítù ilà alálí àfáàrí wà nàdàmí. aláǹjayé ni àṣeyà là ń jẹ nígbà náà lọ. Bàyà kásárà tàná fún sẹ́ńfì tìjára tìyà. sẹ́ni tó bá jayé tí ò padà wọlé wá bá. Lámúdẹ̀sẹ̀ rí di tàbí dùnìyà wà lámúdásùnmí. àti lọ wá gbà lọ́sọ̀rọ̀ wọn padà dékọ̀ yẹn dùn. Wà máa yẹ bí àjìlá ìdíwò bí àjìlí. ẹni tó bá gbé ọ̀run rẹ̀ tà torí ayé rẹ̀ tó wáyé. Yàgò ńlá wúlí kábùdù fi bẹ́yìn wà fi sálámì. yóò ṣe òfò ayé yóò tún ṣòfò tó bẹ́ẹ̀ rà. Ilé láti sábà. àdábì sọ yìí sọ bẹ́ẹ̀. Bàbá àdìbì mú tẹ́kìdì. ó ní tí n bá tiẹ̀ wá sẹ́lọ̀
ilé jágàmùnà. mina nàbí yìí wà láàbùlí ìbò ń sọrí mi. bọ́ọ̀ bá ní ẹni tó du ẹsẹ̀ rẹ lọ tí ó bọ̀ bẹ̀bẹ̀. ó bá fọ́ ká. àní ní bàbá nínú omi kásìbí àti mọ́ àwọn bàbá wà ó wà ó fàlífàlì kìíní sí mọ́bí. wàhálà yà sálẹ̀ wà sálẹ̀ dáìmọ̀ ní abàdà aláàmẹ́rin kàkàrí ẹlẹ́kàlẹ̀ kò lè mú. ìlànà yẹ kó fi máa dé. bó bá lọ jẹ́ kìyàmà. àbísàn bí ẹdí. ànábì ọba ilé gbà wípé. wà ilà fàkúlì yàtà látàlẹ́ kọ́dà mi. yóò sọ tá a bí wá. àṣàrò ayọ̀ ìmọ̀ rọ́ọ̀jì màkà ìmọ̀ àwọn yẹrin jí alìjàrú mi ní o wẹ́rẹ́ ọmọ tààrọ̀ mi wà mú sọ àlìsàmùtò àfọkàrí padà ìyàwó wájọ́ ní tó lè kọ̀lá sí kéèyàn mú lè tẹ́sí mi wà láyé fún tálíkìnà mi ní òòyà dáńtẹ́ ìbátí ìlànà àyà yóò bètò lé àṣìhàrà olóhùnkùnmi. wà láwọn ọ̀rẹ́ ní sáwàgbà dúníyà lẹ́tẹ̀kẹ́ tọ́tọ̀ pàtí yàrá sùwẹ́rẹ́ mímọ́ àṣìdá aláhàrá mi. èèmọ̀ yàtọ̀lì wàtẹ́lẹ̀ láyé máa ní àwàdà aláàmì kọ̀kọ́ ìrìnkàlẹ̀ kẹ̀kọ́ ní mi. yá kẹrọ balẹ̀ kalẹ̀ tẹ̀ balẹ̀ balẹ̀ sóbì ìwà ẹ̀dá olóògbé ẹ̀dìsí àmì. ànábì ló lè gbà mí. aláyẹ̀dí kọ̀rọ̀ sùn àìdá òkèrè. tẹ̀síkẹ́rì bọ̀dà bísí mi bọ̀ tẹ́kí mi. fàyínà mi lóríkà dúníyà wà dọ́rọ̀dà wà mí ní olùmíkà ìlímọ̀ láwọn ìwà ìgbọ́lá mi. yàrá òtún láyé màtí mi láti ní àzọ̀mọ́tì. ìnàlẹ̀ gàbá ìyọ̀fin kò fọ́ra ní tálábà mi. láàmúdà òbí ní àyẹ̀kí sí mọ́ wa. láti aláàṣàbí ìsí àdìmí ní kìsàmí. yàrá mi wájà ìrọ̀jà yìí ìyàwó ní àkìsí. لديك وجه حسابي غير منقرب ولتغم عبدك به دارين له صبرا متى تدعون أعوان ينحسب وجلسوا بصلاتي لدي أبدا على حبيبك خير الخلق كلهم وجلسوا بصلاتي بغداء مقام وجلسوا بصلاتي بغداء مقام وجلسوا بصلاتي بغداء مقام على نبي بموني علي ومسلم أنا أتي أزبات القدر وصلاة النبي وصلاة رب الإسعاد الاسم الندم وما إلهي وكرا وأنا أمري وأنا علي وأنا أسوان ذي الكرم والآل والصحب ثم التابعين وهم أهل التقى والنعم
Mustapha wàlíìlì mi wálé kárí.
sí alẹ́ kára mi. Mọ́lá yẹ sálẹ̀ wàsálẹ̀. Dáìmọ̀ ní abàdá. Alá abẹ́bẹ́ kàkà yé. Ilé kalẹ̀ ní kò lè dé. Wákìbí ìlàyé. ẹtẹwọ wájibiri ìlàyé ayé onílù ọmọ lu ti yín lọ èmi lè gùn yín ẹ̀yin lẹ lẹgùn èmi wájibiri ìlàyé. ọlọ́mọba àbí ọba àdúrà. Ìkúlẹ̀ lè mùsùlùmí nàbí mọ́. gbogbo mùsùlùmí ayé ọlọ́mọba wa kẹ́ gbogbo wọn padà. Yàtí lu nàbí mọ́síjì nílé àkìsọ́ bàbílẹ̀ àmì. àfọlá ẹ̀dẹ́gà nínú mọ́sálásí etí ìgbà Jerusalem àti ti báyà. Ìjà ìmọ̀ mẹ́tù tí ìbàdàn ìbọ̀tí aramu. àfọlá àtọ́ ibà àfibẹ̀rí ọlọ́run. Wàyí sí mú kọ́sàmù nílẹ̀ àṣọ̀fìlì kọ́sàmì. okùn ànábì okùn tó ṣe gbárí nígbà tí ẹ kó o ṣiṣẹ́. Wàhálì búrídàtúlì bùkútàrí kọ́díkù tìmọ̀tì. múrídà ànábì àti kọ́ńtà báyìí kò sọ èrí kọ́ńtà àwọn àkàtà. Wàhálì àní múrídà eléyìí. búrídàtúlì bùkútàrí kọ́díkù tìmọ̀tì. sọ èrí kọ́ńtà àwọn àkàtà. mo bọ̀ tó o bá lọ sí búrídà tí bùsẹ́rì pé búrídà tí àfa bùsẹ́rì kọ ni kọ́díkù tìmọ́tì bó bá dẹ̀ sọ pé búrídà àlìmùkútàrù kọ́díkù tìmọ́tì táwọn náà wá kà í àgbàdìtọ́nù yìí bẹ́ẹ̀ ó bọ̀. Àbí búrídàtúlì bùkútàrí kọ́díkù tìmọ̀tì. Wàlí àmúdù nílẹ̀ èmi bàdí ìwà fi kàtà mi. Bóyá àtúwà kọ́ni àdájẹ́ sí ti nàbà mi àti bóyá parí sí bí àkàríbàdà yàwó àṣekálẹ̀ kárọ̀lẹ̀. Mọ́lá yà sálẹ̀ wà sálẹ̀ lẹ́yìn wà ní àbàdà àlà abẹ́rẹ́ kàkàyé olùkọ́ lè mú kó. Bóyá àṣàlátù la lè ṣe. Àṣàlátù la lè ṣe. Àwọn fi ráyè àtọ̀run. Àṣàlátù la lè ṣe. Tí màá fi ráyè àtọ̀run. Ọlọ́run dákun má fàyè gbà ohun tí ó bá ṣàlátù là wá. Àṣàlátù la lè ṣe. Wọ́n fi ráyè àtọ̀run. Ọlọ́run dákun má fàyè gbà ohun tí ó bá ṣàlátù là wá. Ọlọ́run má fàyè gbà. Ẹ̀wí dandan sàtì ọ̀nà fàyè gbà o. Ìṣòro tí èèyàn fẹ́ mọ ọgbà lọ́kàn mi. Ọlọ́run má fàyè gbà o. Sàtì ọmọ fàyè gbà o. Ìdààmú tí èèyàn fẹ́ mọ ọmọ lọ́kàn mi. Ọlọ́run má fàyè gbà o. Bámi sínú, bámi sínú, bámi sínú. kò sílùú ànábì. Bámi sínú, bámi sínú, bámi sínú. Yásí. ànábì o. kí ló fẹ́ fi kú. Bámi sínú, bámi sínú, bámi sínú. Ànábì o. Bámi sínú, bámi sínú, bámi sínú. Ọlọ́run bá báyé gbà ó. Àti àbí báyé gbà ó. Obìnrin tí ó yọ fẹ́ mú ọmọ lọ́mọ mi. Ọlọ́run bá báyé gbà ó. Láyìlá àyèlálá. Ẹ̀wù dáadáa. Láyìlá àyèlálá. ọ̀yà ká máa ṣáàtì lòkúrò. Àlá àlá àpòyà. Muhammadu Rasulullah. Àdékòrè àlò kàlá ọ̀la. Àyèlá àyèlálá. Oṣù tọ́lọ́hún. Àyèlá àyèlá.
kàdámọ́lá. ẹni tó bímọ o. ìwọ ọlọ́run ni. ẹni tí yóò bí o. ìwọ ọlọ́run ni. ẹni tó lọ́kọ̀. ìwọ ọlọ́run ni. ẹwà àwọn àdáwò tí yìí bí o. ìwọ ọlọ́run ni. ẹwọ bá a ṣe ń lóyún. iṣẹ́ olúwa ni. ẹwọ bá a ṣe ń bímọ. iṣẹ́ olúwa ni. ẹwọ bá a ṣe ń ra. iṣẹ́ olúwa ni. ẹwọ bá a ṣe ń rìn. iṣẹ́ olúwa ni. ẹwọ bá a ṣe ń sá. iṣẹ́ olúwa ni. ẹwọ bá a ṣe ń dàgbà. iṣẹ́ olúwa ni. kálímàtàní àfífàtàní alálìsáni kákínàtàní bílímìsáni àbíbàtàní ìyáàmọ́ ọ̀yà subhanallah àbíyámọ́dé subhanallah ìlì àzẹ́nu. ọlọ́run ìwọ ló dàbí èmi ò gbàgbé rẹ o. ọlọ́run jọ̀wọ́ dákun wọ́n gbàgbé mi. àyèlá àyèlá ẹ̀yọ̀ká tó kù rẹ o. àyèlá àyèlá ọ̀yà àlà Muhammadu Rasulullah àlekòrìyà lùkàlámùlà. ọlọ́run mi mo wá dúpẹ́. ọlọ́run mi ọlọ́run mi mo wá sábà. torí ìwọ lọ́ba tó ń ṣe dàda àlà ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́. ó ti dájú pé wàá ṣe tọ̀la. ẹ̀wí dáadáa. ó máa ṣàṣẹ tì nínú ọ̀rọ̀ rẹ̀. ọlọ́run mi mo wá dúpẹ́. Masha Allah. Muhammad Rasulullah. sallallahu alayhi wa sallam. ọgbọ́n o nana ni wa ẹ ṣeun barakallahu fiya ẹ bọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ kó wa ya fọ́tò ní Masha Allah marhaban marhaban bisimilah barakallahu fiya ẹ dáhùn torí Ọlọ́run ẹ já lọ sórí ìjókòó. Masha Allah. ẹ jẹ́ àlọ́ ìdòkú. asiya Masha Allah barakallahu fiya. Bàbá àgbà Adúmọ̀. Masha Allah. ìbá kún bá kún Ẹ̀yà kọ́mọ́lá. Abẹ́ ẹ ṣètò máa. àwọn àyímà Bàbá àgbà Adúmọ̀. Ẹyin dà. ó gba àwọn afáàní. Ẹ máa bọ́ mi. Ṣé Murtada Ali Baba? baba Sheikh Ali Baba ahlan wa sahlan ẹ̀yin tẹ́ wà níwájú yìí ẹ̀yin àbá àbúkọ́ di ẹ̀rọ àpò ẹ̀jẹ̀ rí náà ẹ̀jẹ̀ rí náà Masha Allah. ẹ̀yin àfa àwọn tẹ́ bára yín bẹ̀yẹ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sí ẹ̀kọ́ yín. Almudiru. Masha Allah. Masha Allah ara ajọla anabi ni ẹ yóò mú anabi mọ. sallallahu alayhi wa sallam. Allah. o tún yìí tọ́lá sí ẹsẹ̀ bára. Masha ara ọmọ ara fẹ́ sàtúrẹ̀ wẹ̀ yóò mú anabi kí ló bí ó dùn. sallallahu alayhi wa sallam. wàllayi bí ẹ bá wà lọ́wọ́ sí ma anabi. Abul Abukari. abadun ni. Masha Allah. abá bọ̀ zaki. Abul Abukari. Masha Allah. àwọn àyíma ti wá pọ̀ lórí ìdúró báyìí. olórí Ẹ jù kó mẹ́rin náà. ẹ gbọ́ abusata gbangba kini dani na. Jamnuru la. baba àgbà owó yẹmi. Masha Allah. Masha Allah. ẹsẹ̀ ti àwọn. Ẹ dúró ẹfẹ̀gbẹ́ mi lẹ̀. Masha Allah. Baba Jamnuru. Ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ẹ máa bọ̀ mi. Ẹ máa bọ̀ mi. sallallahu alayhi wa sallam. Ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ Mukada Musa. Àwọn Ikhwanu Safa. Ikhwanu Safa. Bẹ́ẹ̀ni. Ikhwanu Safa. Ikhwanu Safa. Ẹ máa bọ̀ báyìí. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ó máa gbà yín báyìí. Masha Allah. Masha Allah. Hadis. Akiki ẹ bá fún akiki láàyè torí Ọlọ́run. Masha Allah. Akiki.